ètò tòní a fẹ́ àkòrí ìwò kò wá ń ṣe èmi ni wọ́n sọ̀rọ̀ lé lórí. Àkòrí ọ̀hún náà ni obìnrin yìí láwùjọ, torí pé ní ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n ní orúkọ rere ó sàn ju wúrà lọ. Bíbí ire ṣèré kò ṣeé fowó rà. Kí ni àwọn ohun tó ń mú kí a lè máa pe obìnrin ní obìnrin yìí? Ṣé ó rọrùn? Ṣé ó ṣeé ṣe fóbìnrin láti níyì láwùjọ wa? Bí a ti mọ̀ pé lápá ọ̀dọ̀ wa níbí tọ̀, Ọlọ́run ṣàánú ni, ẹnu obìnrin ò tíì tókè dàbí alára, ṣùgbọ́n lábẹ́ pé kò tíì tókè dàbí alára ṣáà rí àwọn tí wọ́n jẹ́ ẹni iyì lóbìnrin o, wọ́n jẹ́ ẹni iyì, wọ́n jẹ́ ẹni ọlá, ẹni ẹ̀yẹ láwùjọ. Ọ̀kan lára wọn náà là ń gbé bọ̀ lórí ètò tòní. Ta ni wọ́n? Kí lorúkọ wọn? Àwọn ni Olórí Adérónkẹ́ Ọmọlọ́lá Erinlẹ̀. Wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n kẹ́kọ̀ọ́ gboyè ìpele àkọ́kọ́ nínú ìṣirò BSc ED Mathematics ní University of Benin ní ìpínlẹ̀ Èdó. Wọ́n jẹ́ olókoòwò ńlá ní ti afẹ́fẹ́ òórùn dídùn tí à ń tẹ̀ sára perfumery. Àwọn ni ọ̀gá iléeṣẹ́ O Fragrance Palace. Àwọn ni olùdásílẹ̀ àti adarí QR Event ní orílẹ̀-èdè Nàìjíríà, ìlú ọba United Kingdom, orílẹ̀-èdè Amẹ́ríkà àti Dubai. Iṣẹ́ tí wọ́n ní nípa ètò ayẹyẹ ṣíṣe láti ìbẹ̀rẹ̀ dé ìparí, ìyẹn event planning. Àwọn tún ni olùdásílẹ̀ àti ààrẹ Olórí Adérónkẹ́ Ọmọlọ́lá Erinlẹ̀ Foundation, tí wọ́n wà fún ṣíṣe àyàn nípa àbójútó àwọn àgbà láwùjọ tí agbára kò sí fún wọn tàbí alára láti tọ́jú ara wọn. Olóṣèlú ni wọ́n pẹ̀lú. Wọ́n jẹ́ abẹnugan nínú ẹgbẹ́ òṣèlú APC ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa South West. Ipa wọn lẹ́nu iṣẹ́ wọn gbogbo ni ó ṣe é tọ́ka sí lórílẹ̀-èdè wa níhìn àti lókè òkun. Olórí Adérónkẹ́ Ọmọlọ́lá Erinlẹ̀, ẹ káàbọ̀,
ẹ kú kó lè dáa, yóò kú dáa lágbára Ọlọ́run ọba. Ẹ dákun ẹ bá wa kí àwọn olùkọ́ wa. Ẹ kú dédé àsìkò yìí o. Mo kí atọ́kùn wa àti gbogbo àwọn òṣìṣẹ́ ìrọ̀rùn àti gbogbo àwọn tó ń gbọ́ wa jákèjádò àgbáyé. A kú dédé àsìkò yìí. Ẹ káàbọ̀ sórí obìnrin níbí láì móko lọlé olóró nítorí àkókò wa. Ohun tí a gbé yín wá kẹ́ wá bá wa sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni obìnrin iyì láwùjọ, obìnrin iyì láwùjọ. Kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí nínú òye tiyín. Bí a bá ń sọ̀rọ̀ nípa pé ènìyàn níyì láwùjọ tí ó jẹ́ ẹni tí à ń kan sára sí, kí ni ó túmọ̀ sí? Ẹ ṣeun atọ́kùn. Tá a bá sọ pé obìnrin wà ó níyì láwùjọ tí ó ṣe kan sára sí, á jẹ́ pé ẹni náà ó jẹ́ atòsílétọ̀, ó jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn tí tó ń bọ̀ lẹ́yìn. Ó jẹ́ ẹni tí ní gbogbo ọ̀nà nínú iṣẹ́, nínú ìgbésí ayé wọn, kó jẹ́ àwòkọ́ṣe rere fún gbogbo àwọn tó wà lẹ́yìn àtàwọn tó ṣáájú pàápàá, wọ́n lè múlò nínú òye ẹni náà. Ẹ ṣeun fún àlàyé yín. Ó dá láti ìgbà wo gan lẹ̀yin lérò pé ó yẹ kí ènìyàn pàápàá obìnrin kí ó gbúdọ̀ ní àfojúsùn àti ìlépa àti jẹ́ ènìyàn pàtàkì àti ìgbà wo? Ẹ ṣeun atọ́kùn. Èmi lérò wípé láti kékeré la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Èmi lérò wípé láti kékeré ni ó jẹ́ kí àwọn òbí, pàápàá jùlọ àwọn ìyá, kán ti máa tọ́ àwọn ọmọ sí ọ̀nà. Nínú ìdí èyí, tí wọ́n bá dàgbà bárú nǹkan báyìí, á jẹ́ kó rọrùn fún wọn, á dẹ̀ jẹ́ kó ní òye láti lè mọ̀ wípé ẹni báyìí làwọn fẹ́ mú gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún ara wọn. So ìdí èyí ni pé tí ọmọ ti gbọ́n tó ti mọ̀ wípé ó ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì, ni ó jẹ́ kí a ti máa fi kọ́ wọn gẹ́gẹ́ bí òbí. Kò ń ṣe ìyá nìkan àti ìyá àti bàbá, nítorí wípé gbogbo wa la jẹ́ ká jọ pawọ́pọ̀ láti tọ́ àwọn ọmọ wa. Wọ́n ní bíbí ire kò ṣeé fi owó rà. Àwọn àgbà bọ̀ náà ló wí pé nínú ìkòkò dúdú ni ẹ̀kọ́ funfun ti jáde. Kí wá ni ìdúró tiyín lórí eléyìí? Ipa wo ni ilé tí ènìyàn ti jáde wá ló ń kó lórí àtúbọ̀tán ẹni? Àbí ṣé lábẹ́ bó tilẹ̀ wù kí ó wọ́ tó láti ìbẹ̀rẹ̀, ṣó ṣeé ṣe fún ẹnikẹ́ni láì ti rí nǹkan re ṣe, dá nǹkan gidi láyé láì kó owó ibi tó ti jáde wá? Eléyìí bẹ́ẹ̀ ti ṣe sọ ṣáájú pé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Àwọn tí àwa ọmọbìnrin máa ń wò ní àkọ́kọ́ṣe ní àkọ́kọ́, òun ni ìyá wa tó bí wa, àti àwọn tó bá ní àǹfààní láti ní ẹ̀gbọ́n tàbí àbúrò ìyá tàbí ẹ̀gbọ́n ìyá tí wọ́n ń ṣe dáadáa. Èyí jẹ́ ohun àkọ́kọ́ tí ọmọ máa ń gbọ́njú bá láti fi ṣe àwòkọ́ṣe. Tó bá dẹ̀ ti di wípé wọ́n tún ń dàgbà sí i, tí wọ́n ń lọ léèwé, ó lè jẹ́ wípé akẹ́kọ̀ọ́ kan ló máa nífẹ̀ẹ́ sí tó máa fi ṣe àwòkọ́ṣe. Lẹ́yìn èyí,
iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé yunifásitì ni wọ́n ti lè rí àwọn tí wọ́n lè mú láwòkọ́ṣe fún àwọn tó bí ní bíbí ire tán wá láti ilé ire. Ní ìdákejì ẹ̀ ni àwọn tí ó yẹ pé pẹ́lòmíì gan ìyá ẹ̀ ti kú láti kékeré tí ò rẹ́ni tọ́hún sọ́nà, tàbí kó jẹ́ pé àwọn ìwà kan tàbí méjì wà lọ́wọ́ àwọn òbí tó bí wọn gan tó yẹ pé kò tọ̀nà, táwọn ẹ̀ wá dàgbà tán wá gbọ́n tán wá wò pé torí tán má bíyàn èèyàn tún rẹ̀ bí ni. Táwọn ẹ̀ wá rò ó pé ìwà tí ìyá mi ń wù yìí ò dá, mi ò fẹ́ wúrú wà yìí. Àwọn ọmọ mi ń túnra wọn tọ́, túnra wọn bí, tó dẹ̀ jẹ́ wípé wọ́n máa hùwà tó dáa tó máa bá àwùjọ mu. So ọmọ fún rẹ̀ ló ń tọ́ ara ẹ̀. Ó dáa, kí ni àwọn ohun tí ẹ rí? Torí à ń sọ̀rọ̀ nípa obìnrin yìí láwùjọ. Ní apá ìhà ọ̀dọ̀ wa níbi a dẹ̀ mọ̀ pé kò dọ́gba ìwò, ìṣesí, ìkọbiara sí ohun tí ó ní ṣe pẹ̀lú ọkùnrin àti ohun tó ní ṣe pẹ̀lú obìnrin ó yàtọ̀ síra gédégbé. Torí náà, kí ni ẹ̀yin wá torí ẹ ti ní ìrírí, ó dá mi lójú, nípa àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe, àwọn ènìyàn tí ẹ ti fara rò, tẹ́ ẹ ti bá tò, tẹ́ ẹ ti bá ṣe káàkiri àwọn orílẹ̀-èdè tẹ́ ẹ ti dé. Kí ni ẹ lérò wípé ó jẹ́ àwọn ìpèníjà tó jọ mọ́ wa ní apá ọ̀dọ̀ tiwa níbi, tó jọ mọ́ wa, àwọn ìpèníjà tóbìnrin ní tó lè má jẹ́ kó rọrùn fóbìnrin láti ní àfojúsùn ìlépa kó sì múṣẹ? Tó bá jẹ́ pé mo gbọ́ yín yé dáadáa, ẹ ń sọ wípé àwọn nǹkan tí ó lè fa ìdíwọ́ àbí kí ni ẹ sọ ní pàtó? Ọmọ obìnrin, bí irú tí mo kọ́kọ́ sọ, òun ni wípé tí ọmọ bá wà tó bá jẹ́ wípé àwọn òbí ẹ̀ tàbí ìyá ẹ̀ papòdà nígbà tó wà ní kékeré, eléyìí lè fa ìdíwọ́ fún ọmọbìnrin. Èkejì ni wípé ìyà oríṣiríṣi ló wà níta. Bí a ṣe ní ìyá tó ń tọ́mọ, tó ń fọ̀rọ̀ Ọlọ́run tọ́mọ, náà lára àwọn ìyá tó jẹ́ wípé wọn ò tiẹ̀ ń bojú wẹ̀yìn, wọ́n máa kọ̀ fọmọ sílẹ̀ ńlé ni, wọ́n á jáde lọ látàárọ̀, kò dẹ̀ ṣe pé bí ibi tó tọ̀nà ni wọ́n lọ náà. Irú àwọn ọmọ irú èèyàn báyìí náà, àwọn náà ní láti kọ́ àti hùwà tó dáa. So irú àwọn eléyìí ó lè fa ìdíwọ́ fọ́mọ, tí ọmọ tí ò bá ní àtinúdá fúnra rẹ̀ láti rò ó pé nǹkan yìí ó dáa àbí kò dáa. Ṣùgbọ́n tí irú ọmọ náà tó lè jẹ́ ará ìta gan ló máa rí, tó máa nífẹ̀ẹ́ sọ́mọ náà, tó máa fà á mọ́ra, irú èyí lè jẹ́ kọ́mọ náà yí padà sí rere. Ọ̀pọ̀ ni àwọn nǹkan tó lè fà á tó jẹ́ wípé ó lè jẹ́ kí ọmọ má lè hùwà tó yẹ kó tọ̀nà. Tí mo bá máa kó ọ̀rọ̀ tẹ́ sọ lákòópọ̀, ibi tí ènìyàn ti jáde wá, ó ní ipa tó máa sà, ó ní ohun tó máa ṣe, ó ní bó ṣe máa ní ipa nínú ohun tí ọmọbìnrin máa padà dà. Mo tún wá fẹ́ tún yàtọ̀ fún ìdílé, láwùjọ gangan, ṣé àwọn nǹkan kan wà tó lè má mú kó rọrùn for the girl child, fún ọmọbìnrin? Bẹ́ẹ̀ ni, ó pọ̀ lóríṣiríṣi láwùjọ. Àtọkọ fún ọmọkùnrin ó yàtọ̀ fún ìtọ́kọ fún ọmọbìnrin, tó lè di lọ́wọ́ mú kó ní lára, kó má rọrùn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ láti èèyàn gidi. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ tẹ́lẹ̀, bí àfikún, ó jẹ́ àwọn nǹkan tó tún lè fà á
wọ́n pọ̀ lóríṣiríṣi. Àwọn la mọ̀ bí àwọn bá ṣe mọ̀ bí àwùjọ wa ṣe rí ní ayé òde òní. Ní kékeré, pàápàá jùlọ ilé ìwé àkọ́bẹ̀rẹ̀, oríṣiríṣi ìwà làwọn ọmọ máa ń mú ní tó máa lọ iléèwé, táwọn òyìnbó ń pè ní peer pressure, láàárín àwọn ọ̀rẹ́ wọn, tó jẹ́ wípé ìwà tó yẹ pé ọmọ tó bí dáadáa nílé tó bá dàárín wọn, ó lè gbàgbé ara gan kó fẹ́ yà sí ọ̀nà tí ó tọ̀nà. Ìyẹn ní èjì. Bẹ́ẹ̀ ni èjì ni wípé nílé ẹ̀kọ́ gan ìwà oríṣiríṣi ló mú lára wọn. Ara àwọn ọmọ míì tó yẹ pé ní ibi secondary school wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mu oògùn olóró. Irú àwọn nǹkan yìí ó lè ṣe àfọwọ́fà fún bí àrùn ọpọlọ tó jẹ́ wípé wọ́n lè ṣe ìkọsẹ̀ tó jẹ́ pé wọn ò tiẹ̀ nílé ṣarajọ papọ̀ fúnra wọn fún ọjọ́ iwájú wọn. Fọ́mọ obìnrin, àwọn tó tún wà níbi bí irú ìfipá bá ọmọbìnrin lò. Irú eléyìí àárín tó ń ṣẹlẹ̀ ọmọ ọdún 5, ọmọ ọdún 3, ọmọ ọdún 9 tí wọ́n ń fipá bá lò. Irú ọmọ tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú, ó lè fa ọgbẹ́ ọkàn títí láéláé fọ́mọ yẹn, tó jẹ́ wípé ó máa jẹ́ kọ́mọ yẹn kó wá má lè sọ̀rọ̀ síta, tó jẹ́ pé èèyàn tiẹ̀ ní mọ tó ń ṣe nínú, tó jẹ́ pé a máa bà á nínú jẹ́. So wọ́n pọ̀ lóríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ tó lè fà á kí ọmọbìnrin kó má hùwà tó dáa láwùjọ. Tó ní kòríta yìí, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹnu òfìfo rẹ̀ wọ́n ní kì í dún yànmùyànmù. Ó ṣáà ní àwọn tí wọ́n ń ṣe ìgbọ̀wọ́ wa lórí ètò Obìnrin ni Wí tí a fi ń lè gorí afẹ́fẹ́. Ẹ jẹ́ ká dé ọ̀dọ̀ wọn ní ráńpẹ́ fún ìpolówó. Bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, Obìnrin ni mí ni ẹ̀ ń gbọ́ báyìí lórí rédíò Ìró Ìdùnnú. Lórí ètò tòní, àlejò pàtàkì tí a gbé wá láti bá wa sọ̀rọ̀ tó wà ńlẹ̀. Àwọn ni Olórí Adérónkẹ́ Ọmọlọ́lá Erinlẹ̀. Kí là ń sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni obìnrin iyì láwùjọ. Kí ni à ń pè ní iyì obìnrin láwùjọ? Báwo ni a ṣe ní? Ṣé nípa bíbí ni? Ṣé nípa títọ́ ni? Ṣé nípa kíkọ́ ni? Àbá kan lè kí ni àwọn ìpèníjà? Kí ni àwọn ohun tó jọ mọ́ obìnrin tí yóò bá jẹ́ obìnrin aláwòkọ́ṣe rere, aláwòkọ́ṣárásí láwùjọ? Ẹ ṣeun púpọ̀ púpọ̀, olórí. Ìbéèrè tí mo fẹ́ béèrè yìí, ní ọjọ́ ìsinmi tó kọjá yìí, èmi àtàwọn kan a jọ ń sọ̀rọ̀. Wọ́n wá ń sọ pé obìnrin ní lọ́wọ́ wọn dì mẹ́rù. Ó lẹ́ṣẹ̀ àwò. Wọ́n ní obìnrin bá wà ní ipò gidi, ipò ọlá, ipò agbára, pé ẹ lọ máa tọpinpin wọn, ó máa ń ní wọn lára. Ìgápáyà pọ̀. Ẹ lè rí wọn bá sọ̀rọ̀ bá tò. Wọn ìgbójú wálẹ̀, gbogbo ẹ̀ á le kókókó, yàtọ̀ fún pé báyìí pé ọkùnrin ló wà ńbẹ̀. Bẹ́ẹ̀ sì rèé, ṣe bíbí obìnrin àbíyamọ tó yẹ kó mọ̀ lára, kó jẹ́ ẹni tó ń kó èèyàn mọ́ra. Ìbáà jẹ́ ní ilé ẹ̀kọ́ o, ìbáà jẹ́ ní ti òwò, ìbáà jẹ́ ní ilé iṣẹ́ o, àgàgà ní ti olóṣèlú. Wọ́n ní ṣèmi náà rí àwọn bíi mélòó kan. Wọ́n dárúkọ, kò sáàyè fún mi lórí ètò yìí láti dárúkọ wọn, tó jẹ́ pé nígbà tá a padà gbọ́ ọṣẹ́ tí wọ́n ṣe ní ti kówó jẹ kówó mì, ẹ̀rù bàyàn pé obìnrin náà láyà tó báyìí. Mo wá ní kí n béèrè lọ́wọ́ yín, báwo lẹ ṣe rí eléyìí sí? Ṣé ní tòótọ́ ni pé bí agbára bá dé ọwọ́ obìnrin, kókókó ni o, ìka kò níwọ̀n ń furọ̀ mọ́, àbí ó jọ mọ́ àwọn yẹn ni, kì í ṣe ohun tá a lè sọ fún àpapọ̀ obìnrin? Ẹ ṣé
Atọ́kùn, lóòótọ́ wọ́n máa ń sọ wípé tí obìnrin bá débi agbára, wọ́n máa ń ṣì í lò. Pàápàá tóbìnrin bá jẹ́ nínú ilé òun lọ́wọ́ ẹ̀ lọ sókè jù, wọ́n lè ní ìgbéraga kó má tẹríba fún ọkọ wọn. Kò lè sí kí ẹ má wà, ṣùgbọ́n kò ń ṣe gbogbo obìnrin ló ń ṣe bẹ́ẹ̀. Àìmọye àwọn obìnrin tí ó jẹ́ wípé wọ́n wà níbi ọlá, wọ́n wà níbi ipò tí wọ́n dẹ̀ tún tẹríba fún ọkọ wọn. Mi ò ní àsìkò láti máa dárúkọ ni, ṣùgbọ́n wọ́n lọ sọ́à lórílẹ̀‐èdè yìí àti jákèjádò. Ẹni tí ó bá owó bá dé ọwọ́ ẹ̀, àbí tọ́lá bá dé ọ̀dọ̀ ẹ̀, àbí ipò bá dé ọwọ́ ẹ̀, tó bá gbéraga, ẹ bá ti ṣàkíyèsí ẹni yẹn ní nígbà tí ò ní nǹkan kan gan, kò ń ṣẹni tó rẹra ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀. Ó ti fẹ́ kan wà lára ẹ̀, ohun tó wà nínú lọ Ó ti fẹ́ kan wà lára ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ pé ìwà ò kí ń fi oníwà sílẹ̀. Ìwà yẹn máa ti wà lára wọn, àwọn èèyàn lè má kọbi ara sí ni. Obìnrin tó dẹ̀ jẹ́ pé ó níwà tútù, kódà tó bá dorí olórí orílẹ̀-èdè, ó sì máa wárìrì fọ́kọ ẹ̀ ni. A máa kẹ́, a máa gẹ̀ ẹ́, á fi ọ̀wọ̀ tó tọ́ fún ọkọ ẹ̀ tó jó lórí ẹ̀, olówó orí ẹ̀. So ní tèmi o, èmi ò nígbàgbọ́ wípé gbogbo obìnrin ló máa gbéraga. Bẹ́ẹ̀ ni, torí wípé a tún padà síbi wípé báwo ló ṣe bí ẹni yẹn, níbo ló ti jáde wá, bó láti ṣàn wá. Kí làwọn ìwà táwọn òbí wa ń wù, kí ni ìyá wa ṣe ń bá bàbá wa sọ̀rọ̀. Ṣé màmá tó bí wa náà ṣán wárìrì fọ́kọ? Ó ti di dandan, torí èèyàn ń ṣọmọ àlè, ìwà tó bá mọ̀ ló máa wù. So ẹ lọ wo àtètèkọ́ṣe ẹni yẹn náà wà, irú ìwà wo ló wà lọ́wọ́ ìyá tó bí. Àwọn tó dẹ̀ ń débì kan tí wọ́n ń kó owó jẹ, èmi nígbàgbọ́ wípé ìfẹ́ tèmi nìkan ló wà nínú wọn, ló fi di wípé wọ́n ń débi ipò tí wọ́n ń kówó in tó yẹ kí ó lọ sí àpò àwọn èèyàn nínú ìjọba jẹ. Ẹni náà púpọ̀ nù wa dẹ̀ nínú àwọn atọ́kùnrin àtobìnrin lórílẹ̀‐èdè yìí tó jẹ́ wípé ìfẹ́ tinú wa nìkan, àfẹ́mí má fi ayọ̀, ọ̀kánjúà, ajẹjẹ àjẹbì, tó yẹ pé gbogbo owó tán kó gan kò wúlò fún wọn. Tá a bá gbé yẹ̀wò, tá a fẹ́ sùn ní yàrá, a lè sùn lórí bẹ́ẹ̀dì mẹ́wàá papọ̀. Lórí bẹ́ẹ̀dì ẹ̀gbẹ́ kan la máa gbé lélẹ̀. Ẹ̀gbẹ́ kan la máa gbé lélẹ̀. Tá a bá ṣe wà yìí, tá a bá jẹun jù, àwọn dókítà wa máa sọ wípé ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe diet. Kí lẹ fẹ́ jẹ, kí lẹ fẹ́ mu, tó jẹ́ pé gbogbo ayé yẹn fẹ́ kó jẹ tìyín, tẹ́ ẹ̀ ro tàwọn mẹ̀kúnnù, àti tún orílẹ̀-èdè ṣe, àti tún àgbègbè wa ṣe. Kò dẹ̀ ń ṣàwọn tó wà nípò nìkan ni, àwa gan tọ́lọ́run gbà fún níwọ̀nba, kí la ṣe pẹ̀lú àwọn aládùúgbò wa. Ìyẹn náà ṣe kókó. Ọ̀rọ̀ lẹ sọ. So àbọ̀ mi lórí ọ̀rọ̀ yẹn. Ẹ kú làákàyè, gbogbo ẹ̀ tọ́ka sí Ẹ ṣé mà. Yẹn ni pé ipa obìnrin nínú ilé ó ṣe pàtàkì, torí gbogbo ohun tá à ń sọ yìí, gbogbo báwùjọ ṣe dà, gbogbo bí orílẹ̀-èdè káàkiri ṣe dà, ibì kan pàtó ló ti ṣẹ̀ wá, ló ti wọ́ wá, ìyẹn náà ni inú ilé. A ò dẹ̀ lè kóyán ipa tí obìnrin ń kó nínú ilé, a ò lè kóyán rẹ̀ kéré, a ò lè fọwọ́ yẹpẹrẹ mú. Ẹ ṣeun. Mo mọ̀ wípé olóṣèlú ni yín nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olóṣèlú dé níbi abadé lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí, tàbá ní ká wò lẹ́gbẹ̀kẹ̀gbẹ́ tí àwọn orílẹ̀‐èdè káàkiri àgbáyé, pàápàá jùlọ lókè òkun, kò dọ́gba. A ò tí ì débẹ̀ rárá.
à ń rí fàpẹẹrẹ ìdìbò tí ipò ààrẹ torílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tán yìí, a rí obìnrin Kamala Harris pé òun ni wọ́n fà kalẹ̀ ní ẹgbẹ́ apá kan. Ṣáájú àkókò yẹn, ìgbà kan wà tí aya ààrẹ orílẹ̀-èdè yẹn àná, Hillary Clinton, tóun náà gbìyànjú, Ọlọ́run ò kàn gbà fún ni. A lè rírò ẹ̀ lápá ọ̀dọ̀ tiwa ń bí àti rí ohun tó jọmọ rárá. Ní ìdìbò ìpínlẹ̀ Ondo tí a ṣẹ̀ parí ní òpin ọ̀sẹ̀ tí a parí tán yìí, gbogbo àwọn aṣojú olóṣèlú, ẹgbẹ́ òṣèlú tí wọ́n fà kalẹ̀, kò sẹ́yìn obìnrin kan ṣo nínú àwọn 17 tí wọ́n du ipò gómìnà nílẹ̀ yẹn. Ìbéèrè mi ni wípé báwo lẹ ṣe rí eléyìí sí? Kí ló fà á? Torí nínú àwọn òwò, iṣẹ́, àwọn ohun tá a ti mọ ọkùnrin mọ́ tẹ́lẹ̀, a ti ń rí àwọn obìnrin tó ń yọjú síta and they are doing perfectly well. Wọ́n ń ṣe dáadáa láìsí figbákanbọ̀kan nínú. Kí ló dé tí ò tí ì kan olóṣèlú dé? Ṣé ọwọ́ obìnrin ló wà ní? Ṣé àwùjọ wa náà ni? Àbáwọn ọkùnrin tó wà nípò yìí náà ni ò tí ì fẹ́ fóbìnrin láàyè? Ẹ̀yin ti rí díẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá wa tanná wò. Ẹ ṣé atọ́kùn. Ní orílẹ̀-èdè wa, tá a bá wò ó nísìnyí àti sígbà kan sẹ́yìn, a rí i wípé ó ti ń da díẹ̀díẹ̀ bọ̀. Dá náà. Bíi yàtọ̀ sí tàtijọ́ tó jẹ́ wípé ọkàn rò wípé iṣẹ́ obìnrin ni kó tọ́jú ọmọ nílé, kán tún lè ṣe, kí wọ́n ṣoúnjẹ, kí wọ́n ṣòwò kéékèèké, bóyá níwájú ilé ni o, bóyá fẹ́ máa ṣòwò kéékèèké ṣá ni wọ́n rò wípé ó jẹ́ kóbìnrin máa ṣe. Ṣùgbọ́n nǹkan ti ń yàtọ̀ díẹ̀díẹ̀. Àìtí débẹ̀ o, ọ̀nà wa ṣì jìn o, ṣùgbọ́n ó ti ń yàtọ̀. Ìdí nìyí tó jẹ́ wípé a dá ẹgbẹ́ kan sílẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ẹ gbà mí ní àyè láti sọ, a pè ní Involving Women in Politics. A ṣe ẹgbẹ́ yìí nítorí pé a fẹ́ kí obìnrin kí a pọ̀ sí nínú ètò ìṣèlú orílẹ̀-èdè yìí. Obìnrin tó bá dẹ̀ nífẹ̀ẹ́ sí láti ṣe gbé àpótí ìbò àbí ṣe òṣèlú, a ti pinnu wípé a máa fọwọ́sowọ́pọ̀ láti ràn wọ́n lọ́wọ́, láti fà wọ́n sókè, láti lè ṣe ohun tó máa kúnjú àwọn láti lè wọlé láti ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà níta tó yẹ wípé ìwúlò wọn kò ń ṣe kékeré. Tá bá dẹ̀ wo àwọn obìnrin, Ọlọ́run kẹwàá tó jẹ́ wípé òyìnbó máa ń pè kinní kan ní multitasking. Ẹ̀bùn ńlá tó jẹ́ wípé kò rọrùn fún àwọn ọkùnrin. Àwa kò síbi náà tí a ti lè pa gbogbo ẹ̀ papọ̀. Bá ṣe ń dáná lọ́wọ́, là ń wẹ̀ fọ́mọ, là ń ṣe bí iṣẹ́ wa, là ń ṣe gbogbo ẹ̀, la máa kó gbogbo ẹ̀ papọ̀. Ọlọ́run fún wa ní ẹ̀bùn yẹn ju àwọn ọkùnrin lọ, púpọ̀ náà àwọn ọkùnrin lọ. So tí a bá fa àwọn obìnrin sókè tí wọ́n ṣe òṣèlú, tí wọ́n pọ̀ nínú àwọn òṣèlú, tí wọ́n kàn fọwọ́rọ́ wa sẹ́gbẹ̀ẹ́ pé obìnrin lásán ni wá, èmi lérò wípé orílẹ̀-èdè wa yìí á tún ṣe dáadáa jù báyìí lọ. Kò dẹ̀ ṣe orílẹ̀-èdè wa nìkan, jákèjádò gbogbo àgbáyé
even àwọn òyìnbó amọ́láwọ̀ àbí wà láṣẹ sọ Yorùbá wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fà wọ́n sókè ni látijọ́ kò sírú ẹ̀ náà àwa náà á débẹ̀ lọ́jọ́ kan lágbára Ọlọ́run àmọ́ a wà láti gba àwọn obìnrin níyànjú kí wọ́n kan fọwọ́sowọ́pọ̀ láti ṣe ètò ìṣèlú àti lọ síwájú orílẹ̀-èdè yìí àwọn obìnrin láti dìde àsìkò wa ti dé. Wọ́n máa ń sọ wípé we belong to the other room. Belong to the other room mọ́ o. The other room. Belong to the other room báyìí mọ́. Then wọ́n máa ń sọ wípé obìnrin wọ́n ní behind every successful man is a woman. Òwe àtijọ́ ni o nísìnyí it is beside. Tó bá yá àwa gan á máa di in front of a successful man. Tásìkò náà bá dé bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká wá kọjá wá sínú ilé báyìí. Kí ni ipa tí àtìlẹ́yìn ọkọ fún ìlépa àti ìmúṣẹ àlá rere aya rẹ̀ tó ń kó? Ọkùnrin rere ó ṣọ̀wọ́n bẹ́ẹ̀ lobìnrin rere náà ṣọ̀wọ́n ṣùgbọ́n ẹni tó bá ní orí ọ̀fẹ́ láti ní ọkọ rere kò sí tí wọ́n ìyàwó bá fẹ́ dà wọ́n máa rí àtìlẹ́yìn ọkọ wọn wọn ò ní jowú ìyàwó wọn àwọn gan-an ló máa ṣe ọ̀nà tí nǹkan máa fi rọrùn láti lè jẹ́ kí wọ́n lè ṣe dáadáa ní ipò tí wọ́n bá ń wò páwọn fẹ́ ṣe nǹkan. So ó wà lọ́wọ́ ọkùnrin láti fọwọ́sowọ́pọ̀ láti gba ìyàwó níyànjú láti gbà láàyè kí n lẹ́yìn. Gbà láàyè kí n lẹ́yìn ó ṣe kókó ọkùnrin tó bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ àwọn kan lè máa wò pé àbígbẹ̀wò dání ni ìyàwó ẹ̀ ló ń tẹ̀lé lẹ́yìn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nítorí Ọlọ́run ò dá wa dọ́gba ọkùnrin míì ní akíkanjú bẹ́ẹ̀ lobìnrin míì náà ní akíkanjú ó lè fi sọ́dọ̀ ọkùnrin ó lè fi sọ́dọ̀ obìnrin bọ́ níbi tó bá fi sí tó bá jẹ́ obìnrin ló lákíkanjú yẹn ó jẹ́ kí ọkùnrin náà kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ tí ìyàwó ò bá ṣìwàwù tí ò ṣe wípé ó fẹ́ tẹ ojú ọkọ ẹ̀ mọ́lẹ̀ àbí ó fẹ́ gbéraga sọ́kọ láti tún máa ṣọ́ ìyẹn ká má jẹ́ kí ipò yẹn kó sí wa lórí débi pé a máa fi ṣìwàwù. Ẹ ṣe atọ́kùn. Ṣeun. Ibi tí kò bá wá sí ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn kọ́ jẹ́ pé Ọ̀yọ́ ni Ọ̀yọ́ òun ni bí àṣà àwọn Gen Z wọ́n ní láyé ara ẹ̀ ọkọ kò tiẹ̀ rí tiẹ̀ rò àbí Ọlọ́run má jẹ́ kéèyàn àwọn ọmọ wo ní ṣíléyà lágbára Ọlọ́run ó jẹ́ wípé ọkùnrin tó fún orí obìnrin má bíyá ni pé ò lè ga jù mí lọ sẹ́ẹ̀ àwọn tí eléyìí bá jẹ́ ìkóríta tí wọ́n ti bá ara wọn báwo lẹ ṣe lérò pé wọ́n ṣe fẹ́ ṣe é ná tí wọn ò kàn ní wá ṣá wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀. Ẹ ṣe atọ́kùn níbi tí ọkùnrin ò bá ti ní ìfọwọ́sowọ́pọ̀ àti ìkínlẹ́yìn fún ìyàwó ẹ̀ ó béèrè obìnrin bẹ́ẹ̀ láti dìde nítorí pé bí ó ṣe ń fẹ́ dìde lọkùnrin máa fà á wá sílẹ̀ so kò ń ṣe nǹkan tó rọrùn láti ṣe ọ̀tọ̀ Ọlọ́run bá sọ wípé òun fẹ́ lorú obìnrin yẹn Ọlọ́run àrà ni kò sọ́nà tí ò lè gbà fi ṣe é kò dẹ̀ sí Ọlọ́run sì lè fọwọ́ tọ́rú ọkùnrin náà lọ́kàn ṣe bọ́lọ́run ló dáa bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ jẹ́ wípé Ọlọ́run fẹ́ lò ó ní á wá bí ọ̀nà tí obìnrin náà ṣe máa débẹ̀ ṣùgbọ́n
kókó jù ni wípé ilé la kọ́kọ́ láti tọ́jú ká tó la fẹ́ bọ́ síta láti tọ́jú ìta àbí àwùjọ. Ilé láti wà ní ìfẹ́ kó rójú, ibẹ̀ lọ́kàn ti máa balẹ̀ ní obìnrin náà máa ṣe wò pé òkè mo ti ṣe ilé tán, ẹ jẹ́ kí n tún bọ́ síta kí n wúlò fún àwùjọ. Ẹ ṣeun. Ṣeun púpọ̀ púpọ̀. Àlejò wa, nípa ìrírí yín, báwo ni obìnrin ṣe lè ṣe àkópọ̀ iṣẹ́ tó ń ṣe tó fi máa ṣàṣeyọrí nínú rẹ̀, ojúṣe rẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ gẹ́gẹ́ bí aya rere, ojúṣe rẹ̀ lórí àwọn ọmọ gẹ́gẹ́ bí ìyá tó ṣe é wò kọ́ṣe, mẹ́ta rẹ̀ papọ̀, báwo ni ó ṣe lè ṣeé ṣe fóbìnrin tí kan ò ní fì síbì kan? Atọ́kùn. Mo dá yín lóhùn. Eléyìí ẹ̀bùn ni o àti oore ọ̀fẹ́ tọ́lọ́run bá fúnyàn lèèyàn fi lè ṣe é. Torí ẹni tí Ọlọ́run bá pè ló yàn, òun ló dẹ̀ ń fún ní okun láti ṣe gbogbo nǹkan mẹ́ta tẹ́ kà sílẹ̀ yìí. Kò rọrùn fẹ́lòmíì láti ṣẹyọ kan débi méjì débi pé ó fẹ́ kó mẹ́ta papọ̀. Bẹ́ẹ̀ ni, but Ọlọ́run dá àwa kan tó jẹ́ pé ó fi rọ̀ wá lọ́rùn. Obìnrin tí Ọlọ́run bá fi rọ̀ lọ́rùn ló lè ṣe gbogbo nǹkan báyìí. Ṣùgbọ́n àwọn tí ó tún wá wù náà láti lè ṣe gbogbo nǹkan báyìí náà, wọ́n lè wọ́ èèyàn tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ fíìlù pé àwọn fẹ́ mú gẹ́gẹ́ bí àwòkọ́ṣe láti máa kọ́ bí ẹni yẹn ṣe ń ṣe é. Àwòkọ́ṣe lè má jẹ́ nínú èèyàn kan, ó lè jẹ́ nípa títọ́jú ọmọ. Ẹni àkọ́kọ́ ni máa mú láti fi ṣàwòkọ́ṣe. Ó lè jẹ́ nípa iṣẹ́, ẹni èkejì ni máa fi ṣàwòkọ́ṣe. Ó lè jẹ́ nípa bí mo fẹ́ ṣe ọ̀rọ̀ òṣèlú àti tún ìlú ṣe. Ó lè jẹ́ ẹni kẹwàá ni máa lọ mú láti fi ṣàwòkọ́ṣe. Tí bá wá kó gbogbo ẹ̀ papọ̀, máa wá kọ díẹ̀ díẹ̀. Òun ló lè jẹ́ kí ó rọrùn fún àwọn tí irú nǹkan báyìí bá wùn. Ẹ ṣeun. Ó yẹ ní ìparí, ẹ ṣeun púpọ̀ fún àkókò yín. Ní ìparí, ẹ jẹ́ kí n béèrè lè lọ́wọ́ yín. Fún àǹfààní àwọn olùkọ́ wa gbogbo, kí ni àwọn ohun tí obìnrin tó fẹ́ níyì láwùjọ gbúdọ̀ pọ̀nrìn lé? Kí ló gbúdọ̀ pọ̀nrìn lé? Kí ló gbúdọ̀ mú lọ́kùnkúndùn? Ní kúkúrú, ní gbòǹgbò. Tí obìnrin bá fẹ́ níyì láwùjọ, tó bá jẹ́ni tó ti ní ọkọ, tó ti ní ọmọ nílé, ó láti tún ilé ẹ̀ ṣe dáadáa tó yẹ pé àwọn èèyàn á mọ̀ pé ó gbìyànjú. Èèyàn lè má dúró de validation èèyàn, but k'Ọlọ́run bá rí i pé èèyàn gbìyànjú, ìyẹn ní kó ṣe bóyá tọ́, kó ṣe kó kúnjú wọn. Èèyàn dẹ̀ láti máa fi àdúrà láti fi máa ti ara ẹ̀ lẹ́yìn. Ìyẹn lákọ̀ọ́kọ́. Èkejì, òun ni pé ó láti mú iṣẹ́ ẹ̀ ní iṣẹ́, because iṣẹ́ ló ń tán ìṣẹ́. Bẹ́ẹ̀ ni o. Obìnrin ò láti káwọ́rọ̀ láyé tá wà nísìnyí, kó ní pé kọ́kọ́ òun nìkan kó máa ṣe é. Tó bá yá, ọkùnrin gan á kanra. Abọ̀hùn. Ọjọ́ tó bá ti mówó magí lẹ̀, tí ò bá ti mówó ìsebẹ̀ lẹ̀, á bọ́ sí ìjà. So obìnrin láti ní n tó ń ṣe ní iṣẹ́, ìyẹn ṣe kókó. Kó má kàn di wípé múwámúwá lápá ẹyẹlé á máa ké. So nídìí èyí, obìnrin láti ní iṣẹ́ lọ́wọ́, ó dẹ̀ láti tún ilé ẹ̀ ṣe.
a dúpẹ́ púpọ̀ púpọ̀ olórí Adérónkẹ́ Ọmọlọ́lá Erinlẹ̀, beautiful sister, ẹ ṣeun, a dúpẹ́ fún àkókò yín, a dúpẹ́ fún àwọn ọ̀rọ̀ ọgbọ́n láti inú ìrírí àti òye Ọlọ́run tí ẹ mú jáde fún wa lórí ètò Obìnrin ní mi tòní. A dúpẹ́ pé a pè yín lọ́wọ́ kan, ẹ jẹ́ wa. Bàbá wa sì ní wípé ọjọ́kọjọ́ tá a bá tún pè yín láti tún wá dá sórí ètò wa, ìfẹ́tìfẹ́ náà lè fi dá wa lóhùn. Ẹ ṣeun fún àkókò yín. Ẹ bá wa kílé. ẹ ṣe àtọkùn. Ó dìgbà.